mo ti wáyé wọn ò rí yín. ìyá ẹsẹ̀ mi máa ń jẹ ìdájọ́ ń bẹ lóde ọ̀run. ìkọkànlélógún ní kòkó tó ń wò yìí. bí mo ti ń rù ojoojúmọ́ nu máa rù láàárọ̀ máa rù lọ́sàn-án máa tún rù lálẹ́. má ṣe ká o má ṣe ká o. kí ló dé yàrá mi wọ́n ní mo ti pẹ́ nù. dání náà ni. àní mo ti pẹ́. àìsàn là ń rí wò ó kò sẹ́ni tí ó rí tọlọ́jọ́ ṣe. gbajúgbajà òṣèré tíátà Fádèyí Olóró ti jáde láyé o ó mà ṣe o kí Ọlọ́run tẹ́ sáfẹ́fẹ́ rí. Fádèyí Olóró àfi kòsà gbajúgbajà òṣèré tíátà ní Òjó Arówósafẹ́ tí ó pèèyàn mọ̀ sí Fádèyí Olóró ló dágbére fún ayé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday lẹ́ni ọdún mẹ́rìndínláàádọ́rin 66 years. níṣe lójú ọ̀run dúdú bátákún lẹ́yìn ìgbà tí àìsàn ti ń bá a fínra láti ọjọ́ tó ti pẹ́. Arówósafẹ́ ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Fádèyí Olóró ni wọ́n bí ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 1957 nípínlẹ̀ Èkìtì lórílẹ̀‐èdè Nàìjíríà. ó jẹ́ òṣèré tíátà àti olùgbé eré sinimá àgbéléwò jáde. Fádèyí Olóró bẹ̀rẹ̀ iṣẹ́ eré tíátà rẹ̀ lọ́dún 1985 lẹ́ni ọdún méjìdínlọ́gbọ̀n 28 years. Fádèyí jẹ́ ẹni mímọ̀ lórí eré orí móhùnmáwòrán àrélù yìí jẹ́ àkọ́kọ́ eré oníṣe tí wọ́n fi mọ Òjó Arówósafẹ́ lórí ìkànnì amóhùnmáwòrán tẹlifíṣàn ìjọba ilẹ̀ wa Nàìjíríà. Fádèyí Olóró tún kópa nínú eré yánpọnyánrin lákòókò tó kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ eré tíátà láàárọ̀ ọjọ́ ayé rẹ̀. Fádèyí Olóró jẹ́ orúkọ tí àwọn èèyàn mọ̀ sí lágbo eré tíátà nílẹ̀ wa Nàìjíríà pàápàá jùlọ nínú àwọn eré Yorùbá. Fádèyí Olóró ti kópa nínú àwọn onírúurú eré oníṣe. ó ti kópa gẹ́gẹ́ bí babaláwo tó gbóná yọrùkú. bẹ́ẹ̀ ni ó ti kópa gẹ́gẹ́ bí òṣìkà babaláwo àti babaláwo tó ní ìwà pẹ̀lẹ́. Fádèyí Olóró máa ń túmọ̀ èyíkéyìí ipa tí ó bá kó nínú eré pẹ̀lú ọpọlọ pípé gẹ́gẹ́ bí ẹni tó mọ nǹkan dájú sáká. Òjó Arówósafẹ́ Fádèyí Olóró kópa nínú eré oníṣe àgbéléwò akọni mẹ́fà lọ́dún 2003, Inú Bíbí lọ́dún 2007 àti Jẹ̀lílì lọ́dún 2011. ọkùnrin aláwàdà adẹ́rìn-pòṣónú gbajúgbajà nì Báyégún Olúwatóyìn tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Wòlíì Àrólé lálẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday ló fìdí ikú Fádèyí Olóró múlẹ̀ pé lóòótọ́ ni bàbá náà Fádèyí gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. ó kọ sójú òpó Instagram rẹ̀ níbẹ̀ ló ti ní inú òun dùn pé òun kàn sí Fádèyí Olóró nígbà ayé rẹ̀ lákòókò tí àìsàn bá a fínra. ó ní inú òun dùn pé òun ṣe ìwọ̀nba tí òun lè ṣe láti fi ran olóògbé náà lọ́wọ́ àti láti gbárùkù tì í lásìkò tí ó ń ṣàìsàn. ó ní inú òun dùn pé àwọn jọ rẹ́rìn-ín papọ̀ lásìkò náà. ó wáá fi ọ̀rọ̀ ìdágbére rẹ̀ sọwọ́ pé sùnre o akọni Fádèyí Olóró. gẹ́gẹ́ bí ó ti kọ sójú ìkànnì òpó Instagram rẹ̀ níbẹ̀ ló ti wá ń gba àwọn ènìyàn nímọ̀ràn pé kí wọ́n ó máa ṣàbẹ̀wò sáwọn èèyàn nígbà tí wọ́n bá wà láyé nígbà tí okùn ẹ̀mí wọn ò tíì já, kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fìfẹ́ hàn sí wọn, kí wọ́n ó ṣèrànwọ́ nígbà tí ó yẹ. ó ní di ọjọ́ ikú ni àìsàn bá òṣèré tíátà náà fínra fún ọ̀pọ̀ ọdún tí àwọn ènìyàn kan sì jìnnà sí i, àmọ́ òun gbìyànjú láti súnmọ́ tí òun sì ṣe ìrànwọ́ ohun tí ipá òun ká. tí a ò bá gbàgbé, a ó rántí pé Òjó Arówósafẹ́ Fádèyí ké sí àwọn ènìyàn ọmọ Nàìjíríà fún ìrànlọ́wọ́ lásìkò àìlera àìsàn tí ń bá àgọ́ ara rẹ̀ fínra nígbà náà. ó rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri ayé láti ran òun lọ́wọ́. Fádèyí Olóró fi kún ọ̀rọ̀ rẹ̀ nígbà náà pé lóòótọ́ lòun kò tí ì rí ìrànwọ́ tó gbà látọ̀dọ̀ àwọn akẹgbẹ́ òun,
òun kò sì ní ba orúkọ ẹgbẹ́ àwọn òṣèré tíátà jẹ́ láí, ṣùgbọ́n àwọn tí ó yẹ kí wọ́n dìde ìrànwọ́ ni òun kò rí. Ó ní òun kò mọ àìsàn tí ń bá òun fínra o, àmọ́ òun ní lérò láti lọ fún àyẹ̀wò ara láti lè mọ àwọn oògùn tàbí ìtọ́jú kan pàtó tí wọn yóò fún òun. Kò kàn ní jẹ́ pé wọ́n kàn ń fún òun lóògùn lásán láì mọ àìsàn tí ń bá òun fínra. Àmọ́ ṣùgbọ́n ṣé àìsàn làárí wò? Ẹnìkan kò rí tọlọ́jọ́ ṣe. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú, ìnáwó nára, Òjó Arówósafẹ́ Fádèyí Olóró padà jáde láyé. Àìsàn là ń rí wò ó, kò sẹ́ni tí ó ń rí tọlọ́jọ́ ṣe. Gbajúgbajà òṣèré tíátà Fádèyí Olóró ti jáde láyé o. Fún ìpolówó ìpolongo, ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sójú òpó Facebook wa DriveTv. Èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì DriveTv. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTv. olólùfẹ́ DriveTv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTv. Keep watching DriveTv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTv. Thank you. Kí ló wí? DriveTv, driving you around the world.